Madam, please calm down. Ẹlẹ́dàá mi, dákun ṣàánú mi o, àti ìyàwó àtàwọn ọmọ, jẹ́ kí n rí wọn láyọ̀ àtàlàáfíà o. Uncle, orí wheelchair lẹ lọ jókòó sí. Ṣé mi lè ń bá wí? Yes sir. Why tẹ́ jókòó sórí wheelchair? Ẹ wá jókòó sórí àga náà. Àǹtí ẹ má bínú. Rárá o, kò sí problem. Ẹ má worry. Wẹ́rẹ́ la máa gbọ́ lágbọ́rọ̀ lọ́hùn. Àmì o, ẹ ṣé mà. Bó o ní ṣé ń bọ́ orúkọ àgbóná. Báwo ni sọ́bẹ̀ yẹn ti wá rẹ́dì? Ọbẹ̀ ti délẹ̀. Mo tẹ̀ sọ́bẹ̀ ewédú tán ni tí mo ti fi rú díẹ̀ sí. Ó dá ń gbà yẹn kí n pe bàbá yìí kí n béèrè nǹkan tó wá fẹ́ jẹ lọ́wọ́ wọn. Mọ́mí ẹ jókòó náà, ẹ ti ń ṣe látàárọ̀. Hello dear. Hello babe, how far? Àwọn wáyé tí fóònù yín wà off látàárọ̀. Ṣé o ti gbé fóònù mi tẹ́lẹ̀ ni? Yes na, mo ti pago yín tẹ́lẹ̀. Mo fẹ́ sọ fún yín pé tẹ bá ń bọ̀ nílé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá wa ra náà agolo méjì bọ̀. Nanu wà láṣẹ wá o. Ẹ dákun tá ń wá gọ̀. Nígbà tí wà á ti láńlọ́ọ̀dù ń sí ipá, ó ti mọ̀ pé ọ̀ ń san owó lè rẹ dáadáa nù. Àbí kí ni ìrẹ́pọ̀ tí ń bẹ láàrin láńlọ́ọ̀dù àti tẹ́nàǹtì tí ò san owó lé? Ó ń katakata. Nọ́nsẹ́ǹsì játijàti. Kí mo tún gbójúlé? Kí mo gbójúlé? Èmi pẹ́ńsánníà. Ìǹtí ẹ̀ mọ́ tí mo ṣéèfù nọ́mbà olóṣì ara rẹ̀. Bàbá Bímpé àbí orúkọ rẹ̀ mo tiẹ̀ wá lò ní ò tiẹ̀ yé mi mọ́. Màdámù, ẹ káàbọ̀, sọ́kò òjèpo. Dádì ẹ kúlé sà. Ibo ló ti ń bọ̀? Dádì, irú ìbéèrè wo gan lẹ ń béèrè lọ́wọ́ mi sìn? Ṣé mo jẹ́ ọmọdé ni? Ṣé mi ò lè já ẹ lọ síbi tó wá wù mí mọ́ ń sìn? Nínú ilé mi, sórí jẹ́ ń sọ fún ọ. Níwọ̀nba àgbà tí o bá sì ń gbénú ilé mi, tá a jọ ń sunú ilé ìmọ́jú, ọmọ ló sì jẹ́. Mo sì lè bọ́ ọ wí nígbà bá wù mí. Kódà bọ́ ọ bá fẹ́ jáde, o gbọ́dọ̀ máa sọ fún mi. Èmi sì ń bàbá rẹ, àbí oní bàbá mi ni. Ìrìn àjò tó bá sì fẹ́ rìn, o gbọ́dọ̀ jẹ́ mọ́ ọmọ. Torí ìdí èyí, ọmọ ló jẹ́. Okay sà, mo ti gbọ́ yín o. Ó dáa, ṣé mo lè wọlé nsìn because ó ti rẹ̀ mí? Dádì. Bá ń ròmọ̀lá díẹ̀. Ìwọ náà mò ń dúró dè kó o dé. Àjíá, ní tí mo sọ náà láàsì. Mo sì nígbàgbọ́ pé tá a bá ti ṣe pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ohun tí ń ṣe ọmọ yóò dáwọ́ dúró, kò sì jù bá náà lọ. Ó dáa náà, mo ti pè ìyá rẹ̀ náà pé kó máa gbé bọ̀ wá sọ́dọ̀ mi. Ní gẹ́gẹ́ tán bá ti kúrò lọ́sibítù tán, ọ̀dọ̀ mi náà ó máa gbé bọ̀, á sì jọ wáyà yín. Bó bá jẹ́ ń tá a ṣe fún un náà nù. Mọ̀ pé àwọn ìyá rẹ̀ náà ò lè kọ̀, torí kò tiẹ̀ fún àwọn òbí rẹ̀ lọ́kàn balẹ̀ rárá. Ojoojúmọ́ náà ń gbẹ̀mí sókè. Ẹ gbìyànjú, bẹ́ẹ̀ bá ti gbére àyín, agbára Ọlọ́run, ìdènà siratal mustaqima, Ọlọ́run tọ́ wa sọ́nà. Ẹ jẹ́ á gbàdúrà. Plan the future for two. I know